àwọn oníṣòwò onílé ẹja àti onílé ẹ̀rọ ńlá ìyàrá ọlọ́yẹ́ tí a mọ̀ sí chambre froide àti àwọn onípòàsónìrì ni wọ́n ti gba ìwé àṣẹ ìjọba báyìí ní ìpínlẹ̀ Plateau lọ́jọ́bọ̀ ojúmọ́ 27 oṣù kẹwàá ọdún tí a wà yìí. olú iléeṣẹ́ Ddaep ti ìpínlẹ̀ Plateau tó ń ṣe kòkárí lórí iṣẹ́ àgbẹ̀ àti ìwádìí nípa oúnjẹ tó dára lórílẹ̀‐èdè wa Benin. ìlú Ìkòbẹ́ olú ìlú ìpínlẹ̀ Plateau ni ayẹyẹ náà ti wáyé lábẹ́ àkóso ọ̀gá àgbà Asè Onile tó ń darí ojúléeṣẹ́ Ddaep dípò àwọn mètalélogun tó gba ìwé àṣẹ láti ṣí ilé ẹja lọ́dún tó kọjá. àwọn 13 péré ló kún ojú ìṣùwọ̀n lẹ́yìn ìwádìí àti ìmọ́tótó pẹ̀lú títẹ̀lé òfin tí ìjọba àpapọ̀ gbé jáde lójúmọ́ 7 oṣù kẹrin ọdún 2023. ẹ ṣé o dúpẹ́ gan lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀gá tí ẹ wá fún wa. Ọlọ́run aṣọ ìdílé láyọ̀, Ọlọ́run dá wọn mọ́ ẹ sí iṣẹ́ náà ó máa lọ lókè àdágbà Ọlọ́run ọkọ̀ ọba àdàbà kò ní ṣáín lẹ́sẹ̀. ibi ní kàdẹ́lẹ̀ ni wọ́n pè wá àwọn kọ̀ǹtrólẹ̀ wọ́n ń kọ̀ǹtrólẹ̀ iléeṣẹ́ ẹja bọ̀n bí iléeṣẹ́ ẹja náà fún wọn gbà bí ẹja wọn náà ṣó dára ẹja ń ta ṣó dára bí kò dára tó ń kan àwọn ló pè wá lé ní pé ká pàdé ìtàwọn ní kàdẹ́ tó ń ká á sì wá inú mi sì dùn ìgbà á sì dé wọ́n ṣàlàyé fún wa. wọ́n fún wa ní ìwé ó fún wa ní àṣẹ sọ̀kan ní a ní ẹ̀tọ́ láti lè ta ẹja ní post kankan. wọ́n sì tọ́ ṣe àwọn àgbéyẹ̀wò lọ́pọ̀lọpọ̀ fún wa. wọ́n yé sọ̀kan lé akúṣùṣù wọn níwọ̀nba ni wọ́n fi gbé ìwé wọn náà fún wa. síwájú ohun gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ wáyé láti tẹ̀lé ìlànà ìmọ́tótó lẹ́yìn àyẹ̀wò àlàáfíà àti ìmúra àwọn òṣìṣẹ́ ìdáàbòbò ọjà wọn àti àkíyèsí lórí ọjà tí àsìkò rẹ̀ ti kọjá lórí àtẹ. láti gbà tá a ti bẹ̀rẹ̀ àti lánṣẹ́ ọ̀rọ̀ ìwé náà kò jáde àmọ́ gbọ́ ṣe àyà ni wọ́n pè wá pé ìwé náà ó jáde fúnka gbà ó jẹ́ nǹkan tí ó múná wa dùn torí pé iṣẹ́ ẹja wa kì í ṣe tẹ́lẹ̀ ìgbà tá a sì ṣiṣẹ́ náà tẹ́lẹ̀ tá a wọnú ẹ̀ a gbọ́dọ̀ ní àwọn ìwé kan tó jẹ́ ẹ̀rí tí wọn jọba lè mọ̀ wá lóòótọ́ pé iṣẹ́ náà là ń ṣe lóòótọ́. iná mi dùn púpọ̀ torí pé àwọn yé ń kọ́ńtrólé ẹja náà wọ́n máa ń wá ká wọ́n wò wá pé báyìí lè kẹ́sẹ̀ gbà báyìí lè kẹ́sẹ̀ gbà bẹ́yàn bá ta nǹkan tí kò dáa fún àwọn èèyàn tó bá jẹ́ nǹkan jíjẹ ni ọjẹ́ ohun tó burú. iná mi dùn púpọ̀ Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ gbogbo àwa tó sì ń ṣiṣẹ́ ẹja náà ní gbogbo Plateau ń bí Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ Ọlọ́run kò ní jẹ́ ká ṣubú sí rí ọwọ́ ìjọba o. bẹ̀rẹ̀ láti wákàtí yìí àfàìmọ̀ kí àwọn onílé ẹja tí kò gba ìwé àṣẹ ó máa bọ́ sínú ìyọnu àwọn ọlọ́pàá lákòókò àbẹ̀wò látàrí àìgba ìwé àṣẹ.